Kasi ọmọdé jòjò ètò ẹ̀. Iṣẹ́ fújì ò kì í ṣẹjà. Ní kí ni? Iṣẹ́ tí wàá rí kókó bẹ́ẹ̀ ni pé ìlú tó ṣòro gbé mísíkì sókè ju Abẹ́òkúta yìí ni. Àkàndé àdé o, Àkàndé àdé o, èmi ní pọ́nrí dàńdógó o, ó kọjá ìwù tọ́mọdé lè gbé wọ̀sẹ́ o, èmi látàbátì. Ọ̀rọ̀ ẹ̀ bó ṣe dùn ló ń kọ́ ni lọ́gbọ́n tó ayé ń fẹ́. Ok, àbúrò ti rẹ ẹ̀gbọ́n ẹ̀fín. Àbúrò tó wá ń bọ̀ lẹ́yìn ẹ̀ pé wọ́n ti rí ẹ̀gbọ́n ẹ̀fín, èmi náà gbọ́dọ̀ iṣẹ́ fídíò kì í ṣe nǹkan tó yẹ pé èèyàn lè wà. Ìmísí ni wọ́n wà wọ́n rí wọ́n fẹ́ fúnra wọn wọbẹ̀ láti ọ̀gá Bàmí Ṣẹ̀fí Àlàó bàbá oko. Tí mo túmọ̀ pé wọ́n ní túmọ̀ Alhaji Sulaiman Apeke. Tí mo túmọ̀ pé wọ́n ní dáadáa Màmá Dára Dénú Jamaica. Dára Dénú Jamaica. Tí mo túmọ̀ pé wọ́n ní èmi Ṣìmí náà máa tún mú ẹ. Ẹ pé mẹ́rin. Nígbà yẹn àwọn tí wọ́n wà gbòòrò wọn dé Musẹ̀, àwọn Làbòté, àwọn Santoma, wọ́n dé Olú Jackson náà pẹ̀lú. Gbogbo gbà yẹn Kàlísò ti dénú wa o. Ẹni Ṣàgbẹ̀dẹ ọ̀rọ̀ létàlétà ni ti Kàlísò. Ṣúgà ìràwọ̀ mi tó ń tọrin òkò ní kú. Òkè láyé tèmi ó dájú mọ́ ọmọ bẹ́ẹ̀. Mi ò jẹ́ kí n bá sáré kọjú òjijì. Èmi tí mo bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́hùn sàtì àkójẹ́ ń rògbò lò láyé. Torí mi lọ́mọ bàbá olówó, ẹ ò lè dá gégé. Ilé yẹn. Èdè Ìbàdàn náà sọ. Níbo? Ètò dé o, èdìdì dé o, ọ̀rọ̀ dé o, Kásìdé ọmọ ológo ara, Kásìdé ọmọ ológo àgbáyé. Ẹ bá délé Alákàndé ìṣìbọ̀ èèyàn tẹkùn o, kò sóhun tẹ fẹ́ gbà ire máa kọjú orin lọ. Eré máa pọ̀ jù. Èmi á fún yín tẹ́yìn bá ti lè jó dáadáa. Lónìí mo ní tẹ́ bá ṣe fẹ́ sí ní kí ẹ béèrè fún ó pọ̀. Wọ́n ròyìn. Ẹ ò lè jó tán, ẹ ò lè jó ṣẹ́kù ní. Wọ́n lè jó tán. Ọlọ́run. Mò ń bọ̀. She-boy tó ń pè yín yẹn, ṣóbìnrin nìyẹn ni. Ẹ̀gbọ́n mi ọkùnrin ni mí sà, ọkùnrin ni mí. Kí ló wá dé tán ní she-boy? Nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé nígbà tá a máa bẹ̀rẹ̀ music yẹn, àná wọn Sàngbẹ́ lẹ́yìn tó jẹ́ bí ẹ̀mẹ̀wá wa. Tẹ́ kí wọ́n dẹ̀ like music wa, wọ́n rí pé lè fẹ́ ṣípa. So that orúkọ mi gangan kẹ̀dẹ̀ Ashimiu ni. Ashimiu. Ashimiu ni àwọn ẹni bàbá àti ìyá mi náà sọ mí. Ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ nǹkan wọ́n rò pé kí nìkan tó wọ́n ti lè fi kún nǹkan kó má lọ jẹ́ pé Ashimiu nìkan kọ́ fi ṣí sí pé she-boy ibi tí she-boy but she-boy tẹ́ wá ń jẹ́ gẹ́gẹ́ bí onífújì yẹn tẹ́ bá lọ bì kan lágbo bóyá tíjà ń ṣẹlẹ̀ kẹ́ ti wá wà ní èrè kan ní she-boy ṣọ́ọ̀ nírò pé kan ṣí yín ni. Wọn nírò bẹ́ẹ̀ torí ìdí ẹ̀ ni pé ẹ̀mọ̀ orúkọ tán ti mọ̀ yàn mọ̀. Ibi tán ti mọ̀ yín nǹkan tó kàn ní she-boy lágbo tó rẹ̀ ti di rọ́tírọ́tí. Nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé tó bá máa rí bẹ́ẹ̀ náà tó bá ti ń bọ̀ náà máa jápa fún wọn náà ni. Nígbà tó bá ti rò pé she-boy tó dẹ̀ gan ṣe. So ẹ̀yin ò láyà láti kọ fújì. Iṣẹ́ yẹn náà kì í ṣiṣẹ́ ìjà. Iṣẹ́ wo ni ò ń ṣiṣẹ́ ìjà? Iṣẹ́ fújì ò kì í ṣiṣẹ́ ìjà. Ní kí ni? Ẹ̀gbọ́n mi Katsina tí mi lè parọ́. Iṣẹ́ fújì ò ṣiṣẹ́ ìjà. Kò kì í ṣiṣẹ́ ìjà. Iṣẹ́ kí wá ní iṣẹ́ fújì? Iṣẹ́ fújì jẹ́ iṣẹ́ tó yẹ pé tó bá pè yàn ní fújì ó máa ń múlùú dùn ni kò túbọ̀ hàn gbọ́dọ̀ tún padà bá níbi ìjà. Mi ò gbà o. Ẹ̀wọ̀n onífújì tó ń bára wọn jà ẹ̀ lérí kán yọ iṣẹ́. Ó tán ọ̀rọ̀. Ẹ̀ lérí kán bá wọn jà kán yọ iṣẹ́. Àwọn onífújì tó ń bára wọn jà. Ọ̀ lè yẹṣẹ́. Lórí orin náà ni a wò pé mo mórin kọjọ ẹ̀ ló dáa ṣé báyẹn ó yá jẹ́ ká jọ pàdé. Torí mo fẹ́ sáré bẹ̀rẹ̀ sí tọ́bọ̀ yẹn lórí nìyẹn pé àwọn kan sọ pé ìjà ló ń jẹ́ ká gbolé fújì dùn. Without controversy fújì ò lè blow. Irọ́ ìjà kọ́ even gan agboolé fújì ń sìn gan kò tó wá sí jà mọ́ gbogbo ìjà tó ń jà ń gbà yẹn àwọn fans náà máa rò pé àwọn fẹ́ bára wọn jà tẹ bá rọ wọn olórin wọn lè bára wọn jà lẹ́yìn kan lórí stage kakọ wọn máa ta síra wọn. Àná ẹni kò sí jà mọ́ gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yìí ńkọ́. Èyí tó ń ṣẹlẹ̀ yìí náà kò síjà náà la máa pè. Kò síjà face to face. Ìjẹnu wà ìjà wà náà tó wà náà kò dàbí tìgbà yẹn tẹ̀lé nígbà kan bóò ló yàgò ní ìjà yẹn. Ẹ̀yin bá fújì ń gbà yẹn ni. Abájẹ́ ẹ yẹ ká wò pé ìsìn Alhaji Wasiu Alabi àti Alhaji Saheed Òṣùpá ẹ máa rí pé láti ilẹ̀ from beginning ni ìjà yẹn ti ń ṣẹlẹ̀ nígbà tó ya flexing dé sínú ẹ̀ but ìjà pé mo jù ẹ́ ní ìjà wọn yẹn ìjà tó ń ṣẹlẹ̀ ń sìn àti mọ̀ ọ̀gá àti mọ̀ ọmọṣẹ́ ìjà sìn anybody ti wà lókè ó yàtọ̀ sí ìjà pé ìjà ń gbára ní ìjà ìgbà yẹn ìjà sìn pé àbúrò rẹ̀ gbọ̀n fín
ẹ̀gbọ́n ṣe kínní gbogbo èèyàn náà mọ̀ Ghana ìkan tó tún rábúrò fìn nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé ìkan tó ń rábúrò fìn yẹn náà gbogbo àtijẹ́ náà là ń wà everybody fẹ́ gòkè ni ìjà yẹn ìkan tó ń rábúrò fìn náà àbúrò tó ń rí fìn yẹn náà ó ṣàmọ̀ pé ó jòun lọ ok àbúrò ti rẹ ẹ̀gbọ́n ẹ̀fìn. Táyé ti rí pàṣọfin àti yáwó èèyàn. àbúrò ti rí ẹ̀gbọ́n ẹ̀fìn. Táyé ti rí pàṣọfin. àbúrò tó wá ń bọ̀ lẹ́yìn ẹ̀ ó rò pé torí pé wọ́n ti rí ẹ̀gbọ́n ẹ̀fìn èmi náà gbọ́dọ̀ ṣe mọ̀ pé nǹkan ẹ̀ ti yàtọ̀. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí yín jà rè. àti skul ni mo ti ń kọ orin yẹn. skul àti skul. skul wo nìyẹn. Sábó bíbá yẹn náà ni Sábó ni mo ti lọ skul. Holy Trinity ni mo lọ school wọn ní Sábó nígbà yẹn. tó bá ti ń kó wá ń ṣe ń gbà yẹn tó bá ti jáde break mo náà wọn ọ̀rẹ́ tó yẹ pé àjọ èmi màmá lu desk èmi màmá lu kónkónkóló èmi náà nígbà yẹn mo ti ní ẹ̀mí ti wà lọ́kàn mi pé nǹkan tí mò ń ṣe fún wọn ní kékeré nǹkan yẹn dá láti ní pé tí n bá dàgbà náà iṣẹ́ yẹn gangan ni mo fẹ́ yàn láàyò God so good ẹ̀gbọ́n mi wá ẹ̀gbọ́n mi kàn wá tẹ̀kọ́ mọ̀ ìyá mi wọn bàbá mi yẹn kọrin. irú oníbo làwọn kọ. Fuji ni wọ́n kọ wọ́n pè wọ́n ní Sugar Boy. lábẹ́kúta oṣì náà máa ń pè wọ́n. but oṣì ẹ̀yin ṣí ẹ̀gbọ́n yín oṣì ẹ̀yin ẹ̀gbọ́n yín oṣì ẹ̀rí pé oṣì yẹn ní Sugar Boy. bẹ́ẹ̀ wọ́n ti kú báyìí sí ṣá wọ́n kú recent bá. kọ́lọ́mbà àforíjì wọn. èmi ni last born mom sí wa ẹ̀gbọ́n mi yẹn ni second born. ìgbà tí mo wá kó lọ́dọ̀ mọ̀ sí wa ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yẹn ni mo wà. tó ń kọrin yẹn. tí wọ́n kọrin yẹn wọ́n kọrin wọ́n tún ń ṣiṣẹ́ mechanic. Okay. so that mom sí mi ní pé kí n lọ wà ní ọ̀dọ̀ wọn kí n máa kọ́ṣẹ́ yẹn ní ọ̀dọ̀ wọn. God so good ẹ̀gbọ́n mi yẹn jẹ́ ní pé tó má kọ̀ ti wà ní àti pọ́n ṣiṣẹ́ lọ́wọ́ àti pọ́n wà always orin ṣáà ní ṣá. oní elégbèdè scars onílù scars ń gbà yẹn kò tí sáyé pé a fẹ́ pe fóònù kò sí fóònù níta ń gbà yẹn. wọ́n á rí i pé akitiyan bọ̀dá mi yẹn wàhálà kan tó bá ti ní show máa ń ṣe mọ bọ́yẹ fẹ́ sá ó lè jẹ́ òkè yẹ̀kẹ́ ní máa ní elégbè wà ládùúgbò wọn wá kó báńdì jọ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa practice ní gbogbo ìgbà máa ń jókòó tí wọ́n ọmọ kékeré máa ń wo ẹnu wọn wọ́n sì gbogbo ṣe wá díjọ́ kan ọkàn kọrin nínú àwọn gbèrin yẹn ní abẹ́lẹ̀ nìkan nu báńdì wọn yẹn wò pé ẹ̀gbọ́n ṣé kúkú máa jẹ́ kọ́mọ yìí kó máa bá kí ẹ jẹ́ ká try ẹ̀ nà mo lè bẹ̀rẹ̀ láti gbà yẹn wọ́n á bẹ̀rẹ̀ tẹ̀lé wọn yẹn láti 98 mo ti ń tẹ̀lé wọn. 1998 lẹ́tí ń tẹ̀lé bọ́dà yín. mo ti ń tẹ̀lé wọn. so omi pé ta bá ní kàkà ń sìn ṣé ká nígbà yẹn lè bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn. mo bẹ̀rẹ̀ music mi ní year 2000. 25 years lẹ́wà báyìí. music mi. ìgbà yẹn náà ti ń kọ́ mẹkáníìkì o. mo ń kọ́ mẹkáníìkì nígbà yẹn náà. mẹkáníìkì ní báyìí. orin ni mo ń kọ́ báyìí o. but iṣẹ́ wo ni iṣẹ́ ọwọ́ yín. iṣẹ́ ọwọ́ mi náà mẹkáníìkì náà. irú mọ́tò wo. mo kọ́ mọ́tò kékeré. bíi Nissan Toyota kankan ṣé automatic àbí manual. anyone but iṣẹ́ fújì ni mo ṣe. lẹ́yìn ṣe báyìí mọ́ mi mọ́ bá. fújì ti gba mẹkáníìkì. ó ti gba mẹkáníìkì lọ sí. bí mo ṣe kọ́ṣẹ́ fújì yẹn náà bí mo ṣe kọ́ṣẹ́ mẹkáníìkì yẹn mo ń kọ́ṣẹ́ fújì yẹn náà bíi pé mo ń kọ́ gangan ni. débi tó yẹ pé tí n bá ṣe mistake gbèrin bọ̀dá mi máa ní kí n tẹ́wọ́ wọ́n máa nà mí. orin tó gbé mẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ ló ṣe máa gbé báyìí ló ṣe máa gbé. bí mo ṣe kọ́ṣẹ́ yẹn náà ni mo ṣe ń kọ́ṣẹ́ fújì yẹn nígbà tó wá di 2000 gangan tí bọ̀dá mi bá ti kọrin tán wọ́n máa gbé máìkì fún mi nìkan bíi 4 ìgbà yẹn ni play àìsùn ló pọ̀ àti máa ń ṣe play ọ̀sán dáadáa nígbà play àìsùn náà máa ń ṣe. ṣé ní Sábò yìí náà. káàkiri ẹgbà lọ sáyé tòrò lọ sí gbóòrà káàkiri láti ilẹ̀. ebo ní àdúgbò bọ̀dá yẹn lábẹ́òkúta ń gbà yẹn. Sábò náà ni sà. àwọn olórin míì wo ló tún wà ní Sábò tó jó ní fújì. àwọn tó wà ní Sábò ń gbà yẹn àwọn Táṣẹ́rẹ́ àwọn bọ̀dá àrò àti lẹ́wọ́lẹ̀. àwọn yẹn ń kọ́ sìn. some people wọ́n ti kú náà. àwọn olórin míì wo ló tún wà tẹ́ ń gbúrò ẹ̀ ń gbà yẹn. nígbà yẹn àwọn tí wọ́n wà níbi tó jẹ́ north náà lájọ àbọ̀ ti side àgọ́ka yẹn ni wọ́n wà àwọn tí mò ń gbúrò wọn Démúsẹ̀ àwọn Làbòté àwọn Alhaji Sulaiman Apeke àwọn Landoma àwọn Santoma yes àwọn Daily Jackson náà pẹ̀lú. ní gbogbo gbà yẹn Kàlísò ti dénú wa o ẹni ṣàgbẹ̀dẹ̀ Kàlísò gangan mo ṣàgbẹ̀dẹ̀ tipẹ́tipẹ́ ọ̀rọ̀ létà ní ti Kàlísò. aṣábẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ sódà ìbọn ṣe ń gbé máìkì fún mi tí má ti kọrin àwọn tó jẹ́ báǹdì wa tó bá ti lùlù ìgbà tó yá náà pé ọ̀gbẹ́ni ìwọ ló kúkú máa kọrin ẹ̀gbọ́n ẹ fọmọ ilé ẹ̀kọ́ máa kọrin àṣà jàbí ìjà ẹ̀gbọ́n mi láyé kinní kan OPC ṣẹ̀ṣẹ̀ déta ní ìgbà yẹn pé àwọn AfroPC gbé tó bá ti pé iṣẹ́ fújì dẹ̀rẹ̀ kò ṣiṣẹ́ ìjà pé àkọsíṣẹ́ ìjà but ẹ̀gbọ́n fẹ́ fi iṣẹ́ sùúrù ni. so that ọ̀rọ̀ ẹ ṣáà fa kinní kan bí controversy wọ́n sọ nínú family pé
tó bá ti lóun lè ṣe ẹ jẹ́ kó máa iṣẹ́ fújì kẹ̀dẹ̀ kò kí ń ṣiṣẹ́ tí èèyàn lè sọ pé òun fẹ́ ṣe tó máa sọ fún mi pé kó má ṣe kò dẹ̀ kí ń ṣiṣẹ́ tó máa sọ pé òun ò ṣe mọ́ tó máa ní kéèyàn ṣe nǹkan tó máa jọ̀jẹ̀ ló máa jọ̀jẹ̀ tó máa ní kó má ṣe tí ò padà ṣiṣẹ́ yẹn wọ́n ti pa mọ́ra mọ́ lára nígbà tó bá tó wá ní pé kó padà ṣe òun fún ara ẹ̀ ló mọ̀ nǹkan tó fẹ́ lọ fèsì nígboro tó máa rò pé orin mi yóò ti ka tébù tó nígboro ìgboro yẹn dẹ̀ náà ló máa padà judge láti ní pé nígbà tí ó bá yóò máa ṣe ẹ̀kẹ́ àwọn òfin nǹkan tó sì ń fún wa yẹn kò kí ń ṣe tọ̀dọ̀ tiwa. Iṣẹ́ tí ìmísí ni iṣẹ́ tọ́lọ́ máa ní. bóyá torí ẹni Saheed Òṣùpá ní gbogbo arígbòrò ti mọ kí ló ń hápùn. dọ̀pẹ́ oníbòjì ìgbà tí gbangba wà dẹ́kun kedere. Ìmísí ni ẹni tí Ọlọ́run fi rán yàtọ̀ sí ẹni tó ń wà kiri. àwọn ẹnìkan wà tẹ́ pé wọ́n wà kò dẹ̀ iṣẹ́ fídíò kì í ṣe nǹkan tẹ́ pé èèyàn lè wà. tọ́lọ́ bá ti fún ẹ ní ìmísí yẹn ìmọ̀dẹ̀ ló tún kù tí ó máa ní pẹ̀lú ẹ̀ wọ́n wà wọ́n rí wọ́n fẹ́ fúnra wọn wọbẹ̀ kò kí ń ṣe pé Ọlọ́run ló rán wọn wọ́n fẹ́ rán ara wọn mọbẹ̀ láti ní pé bí a mo ní àìdíà iṣẹ́ yẹn iṣẹ́ yẹn ò dẹ̀ kí ń ṣe pé mo ní àìdíà ẹni tó ní ẹ ti máa rí ní ara ẹ̀ pé ẹni yìí ní. ẹ dárúkọ bí onífújì mélòó kan tó ní tẹ́ ẹ mọ̀. àwọn tí mo sì lè fi ogún wọn sọ̀yà tí mo mọ̀ pé àwọn ilé wọn ní ṣé ní ìlú wa tá a wà yìí. ẹ̀bùn láti ìlú wa yìí náà. láti ìlú wa yìí láti ọ̀gá bami Ṣẹ̀fí Àlàó Baboko tí mo túmọ̀ pé wọ́n ní túmọ̀ Alhaji Sulaiman Akeke tí mo túmọ̀ pé wọ́n ní dáadáa màmá dára dénú Jamaica. dára dénú Jamaica. tí mo túmọ̀ pé wọ́n ní èmi Ṣìmí náà máa tún mú ẹ pé mẹ́rin lábẹ́kúta ẹ sọ àwọn tó tún ní tẹ̀ túmọ̀ yàtọ̀ sábẹ́kúta. Alhaji Saheed Òṣùpá Big Daddy wọ́n ní Alhaji Wasiu Alabi wọ́n ní Alhaji Alao Malaika wọ́n ní Alhaji Tai Currency wọ́n ní Alhaji Muri Thunder wọ́n ní Rẹ̀mí Àlùkò Bàbá Bọ́sẹ̀ àwọn náà ní Alhaji Tọ́pẹ́ Nautica Àjàórà yìí àwọn náà ní tírí lẹ́dà náà ní but tá a bá ní ká sàn kan yẹn lójú ẹ dárúkọ bàbá tọ̀ síbẹ̀ o. ṣe mọ̀ pé àgbàlagbà àwọn náà ní àgbàlagbà níwọ̀n wọ́n ní ẹni tó lọ́n bá ti kọ́ mọ́ tó bá ti gbà pé Ọlọ́run ti kọ́ mọ́ ẹ̀ wọ́n àti èèyàn máa kọ́ rí appearance ẹ̀ ní ara ẹ̀ kò dìgbà tí ó bá dàgbò tó bá ń sọ̀rọ̀ sí ẹ létí pé nǹkan báyìí ni kò ṣe. ṣé mo pé agbo mi wà agbo rí bákan náà agbo yìí pàtì òkú ni wọ́n fẹ́ ṣe àwọn àjọmọ kékeré irú wa rò pé ta ni mo lè pè ná fún òkú yẹn náà wọn lágbájá náà wọn ráyè tẹmẹdún náà wọn ráyè mo dẹ̀ fẹ́ pé artist kan tó yẹ kó tẹ̀ máa tẹ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ Ṣìmí ń bolo wà kíní kan ó máa ṣiṣẹ́ kan fún mi ní ọmọ báyìí nígbà tí mo máa débẹ̀ mo rí bí agbo yẹn ṣe rí ìfún èèyàn tí ẹ fẹ́ pè mí fún ó pé olórin wo ló fẹ́ pè tani Katsina ti pè fún mi yìí ọmọ kékeré lọmọ yìí náà tọ́lọ́ bá ti fi èmi sí yẹn pé èmi sí fújì nígbà tó bá máa débẹ̀ nǹkan tó máa ṣe nǹkan tó ní gangan ló máa ṣe. ó máa ṣe nǹkan àgbà. ó máa ṣe nǹkan àgbà ìyẹn náà pè pé ìmísí yẹn wà ní ara ẹ̀. ó kì í sì ẹ pè ní mo dé agbo mo rí pé ọ̀tọ̀ ní music wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń ṣe wá rí pé agbo òun olówó lélẹ̀ ìwọ tó bá jẹ́ pé òórùn rẹ̀ mọ̀ orin tó máa kọ́ tó òun olówó yẹn máa jó ó máa dé ó máa wà ní. ìwọ tó jẹ́ pé òórùn rẹ̀ mọ́ music yẹn tí ò kì í ṣe pé yá kò kàn fẹ́ fagídí kọrin pé o ti torí pé àwọn Paso ti ń kọrin àwọn Alhaji Ṣẹ̀fí Àlàó ti ń kọrin o ṣàfẹ́ kọrin yẹn tó bá ti débẹ̀ ìmísí yẹn máa wá sí ọkàn ẹ fún ààrẹ play ta play ládìgbẹ lọ àwọn tó wà ń bẹ jẹ́ wọn nígànìgà tó jẹ́ wọn àgbàlagbà nígbà tá a dẹ̀ fẹ́ wọlé mo rò pé orin wo ni mo lè tí mo tẹ̀fẹ̀ kọ́ ń gbà ṣé a lè kó possible ṣe carnival àṣẹ kankan gbà ìmísí orin yẹn wá sí mi lọ́kàn bí mo jẹ́ kí n gbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn DJ yẹn wọ̀n rí ti DJ yẹn rò mọ́ ohun tí mò ń sọ gangan. ṣe rántí díẹ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ lọ́jọ́ yẹn. òkú ni wọ́n ṣe nígbà tí mo á fẹ́ bẹ̀rẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ lẹ́wù pé wọ́rọ̀ ni classical ni a fi wọlé wọ́n á lo lẹ́wù yẹn pé ikú alimutu èmi àkàndé sì ni mi bàbá àbèjì mo gbédé màmá lódò ló gbé òun làwa ṣe ẹ ṣáà ti mọ ọwọ́ yẹn lẹ́bùn yẹn máa dá padà ìyá dáadáa ni ìyá wa o ìyá dáadáa ni ìyá wa gbogbo ẹ̀ balẹ̀ ìyá dáadáa ni ìyá wa o ìyá dáadáa ni ìyá wa ó ń gbéwú lọ́wọ́ ní kú wọlé dé ìyá ó wa ń sí ṣàlùwàlá ní kú gbẹ̀mí yẹn kò
kò pa mẹ́ẹ̀gbọ́n kò pa tàbúrò gbogbo ènìyàn pátá lẹ́kún. sójà àdúgbò kan lówó rí sójà àdúgbò kan ló. àwọn èèyàn tó wà ní ọmọ kékeré yìí mo dẹ̀ like bí music ẹ̀ bó ṣe lọ ìyẹn gbogbo appearance kan Ọlọ́run fi ràn ó ti yọ hàn ní ara ẹ̀. kì í ṣe bó ṣe ń bẹ̀ wọ́n pé DJ ẹ jẹ́ kó wálẹ̀ díẹ̀ oríṣi yẹn ti wá kọ ló fẹ́ kọ. èmi ò mọ pápé DJ kan wà níbì kan téèmì bá ti débẹ̀ mo ti bá ti handle. tó bá jó lórin kan náà ló wá fèsì níbẹ̀ yẹn ń kọ. tó bá ṣẹlẹ̀ pé lórin kan náà ló fèsì mi tó bá jẹ́ generation mi kò lè rí draw kò lè rí draw. Generation báwo lè fẹ́ pín generation wọn wò lẹ́wà. àwọn tó jẹ́ àwọn generation mi lẹ́gbàá wọn pọ̀. ok bíi. tábà ti mú Calypso tábà ti mú Lékè àwọn generation mi nìyẹn. ok àwọn gangan fún ara wọn náà. so Lékè Ìyàndá lẹ́ ń sọ yẹn. Lékè Ìyàndá olúborí. Lékè Ìyàndá bá set báyìí tẹ́yìn bá set kò lè ní one. ẹ jẹ́ kó ṣẹlẹ̀ kò kì í ṣe Lékè Ìyàndá ń kọrin ó kọrin gan èmi náà ń kọrin ìṣíní náà ń kọrin ẹ jẹ́ kó ṣẹlẹ̀. ok Lékè ó ti ẹ̀dá mo ti ń ronú Fuji competition tẹ́lẹ̀ náà ẹ jẹ́ kó ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀. ẹ gbé sáfẹ́fẹ́ àwọn èèyàn gan máa tẹ̀síwájú. ok gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò mí bí mo ṣe bẹ̀rẹ̀ ètò yìí gangan ni pé àwọn onífújì agboolé ni mo fi bẹ̀rẹ̀. má rìkọ́dù àwọn bọ̀dá méjì kan ṣẹ́rẹ́ àwọn bọ̀dá méjì tí mo rìkọ́dù yẹn gan bíi pàǹṣẹ́rẹ́ pa ni mo ti ní mí sí yẹn lára tipẹ́ o tí máa ń pe gbọ́ àwọn onífújì sórí ètò mi. ẹ tún gbọ́ nǹkan tí ṣì mí ń sọ but òun sọ́nsìn pé kò sí generation àwọn sẹ́ẹ̀. generation mi tó máa pàdé mi pé mo torí iṣẹ́ àtẹ̀kọ́ àti Ìbàdàn. Generation mi tó máa pàdé ó máa tún padà fojú wẹ̀yìn ṣá. pé ta lélẹ̀. ó máa padà fojú wẹ̀yìn. ṣúgà wọn kì í jẹ ọmọ mi. ọmọ mi. ẹ mọ̀ orin ọ̀tọ̀ lórin ọ̀tọ̀ lédè. tó bá ń kọrin strategy orin tèmi sì gbà fún àwọn tó jẹ́ kí n máa sọ pé gbogbo máa ní àwọn tó ti wà lókè olórin ni wọ́n ń kọrin. ìdí tó fi jẹ́ pé olórin ni wọ́n ńgbà tí àwọn tọ́jọ́ ń bá bọ̀ láti ilẹ̀ tó bá sọ fún wọn pé wọn mórí kan ní believe. tó o bá ṣe mórí kan sí ló ṣe máa lọ́ǹgì sí. ó lè kọ́kọ́ tó bá mọ iṣẹ́ ẹ ṣe ó lè kọ́kọ́ rújúrújú bá wọ́n lè máa kọ́kọ́ rí ẹ máa súnmọ́ lọ. nígbà tí wọ́n máa clear ẹ ọ̀bọ̀ èrè. ṣé bó ṣe ń lọ lélẹ́yìí ẹ̀yẹn gongongongon ẹ mọ̀ pé Alhaji Síkírù Àyìndé kọ́ ló ń bá àfọ̀run kẹwọn wọ́n kọrin kan ó bọ́ síbí ìlérí wọ́n ní ẹyẹ méjì ló lórin ayé ẹyẹ méjì ló lórin lọ́jọ́ tó ń lọ nájà lẹ́yìn ìgbẹ́tì ológun ló lò kọ́ sọ̀rọ̀ onítẹ̀yàwó kó bá dùn wọ́n á forí ṣe lè ṣe ológun ló lò kọ́ sọ̀rọ̀ onítẹ̀yàwó kó bá dùn wọ́n á forí ṣe Kasinati ìgbà tọ́jọ́ orí kò gbogbo ẹyẹ pé ìgbà tọ́jọ́ orí kò gbogbo ẹyẹ pé o làwọn kò bá gbọ́n yẹ pẹ̀pẹ̀ tó bá fẹ́ sọ̀kọ́ gba orin lẹ́yẹ bá fi fún ká lọ lẹ́yẹ bá fi fún ká lọ ẹ jẹ́ ká fọ̀rọ̀ sípò Olúmẹ̀yẹ ẹ jẹ́ ká fọ̀rọ̀ sípò Olúmẹ̀yẹ olóògùrò kò lè bá òkú dárin o. So that amúra ó máa try torí a máa wò pé òkè ẹ jẹ́ ká kọ́kọ́ jọ kọrin àgbà ẹ jẹ́ ká kọrin òwe ó yá ká tó àforin àgbálẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ dàsán tó jẹ́ pé nínú ìgboro ẹ jẹ́ dà síra lára náà. ó yẹ tù kan lẹ̀ sí ẹ̀dà kan lẹ̀. mo ní pé ìràwọ̀ mi mo ní kọ́lọ́hún máa ṣe ìjẹ́ kókó kọ́lọ́hún máa pín kan mi o àdánwò tí ó dáa ìràwọ̀ mi ti tèmi kọ́lọ́hún máa ṣe ìjẹ́ kókó kọ́lọ́hún máa pín kan mi o àdánwò tí ó dáa ṣúgà ìràwọ̀ mi tó ń tọrin ihò kò ní kú òkè láyé tèmi ó dájú mo mọ̀ bẹ́ẹ̀ mi ò jẹ́ kí n bá sáré kọjú òjijì èmi tí mo bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́hùn sàtì àkójẹ́ ń rògbò lò láyé ó ṣiṣẹ́ fújì níhun tó máa là ní ń bẹ̀ o ìtara wájú ní díṣẹ́ mi lè mi lé bàbá dójútọ́ta tó sọ pé mi ò lè gá ọlọ́run ṣoore fún mi nígbà tó máa dùn mọ́ mi ohun tí ètò kó bá tún padà ṣẹ́kù ìràwọ̀ mi ti tèmi kọ́lọ́run má ṣe jẹ́ kókú kọ́lọ́run má pín kàn mí o àdánwò tí ó dáa ọ̀tá tí mo ní ọlọ́run mọ̀ yín o tèmi ò bá ti dá yín mọ̀ kò burú ilé tọ́lọ́run kọ́ tẹ́yìn ní ẹ̀dẹ̀ fẹ́ wò ṣọlọ́run tó kọ́lé ṣómi àwò yín àbí ẹ jẹ́ lọ jáwọ́ kẹ́ ẹ má lọ jìn sọ́fìn èèyàn tí ó mọ gbá tí màmá mi bẹ̀ẹ̀bì mi kò lè kí n kú kódà bó ṣe wòlíì tàbí babaláwo kó tún já wọn àfà lẹ́lọ mẹ́jọ mi fún wípé kan máa sà sí mi kò lè ṣe lórí alákọ̀ọ́dé tì torí wípé
ìyá tó bí mi lọ́mọ kú ti ṣàdúrà mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ póyè lépele pé lọ mo ti sọ ìràwọ̀ mi ti tèmi kọ́lọ́ má ṣe jẹ́ kókú kọ́lọ́ má pin kọ̀ mi o àdánwò tí ò dáa torí mi lọ́mọ bàbá olówó ẹ ò lè dá gégé ilé yẹn èdè Ìbàdàn náà sọ. níbo yeye ó tu so gbogbo ẹ lẹ́ni lọ́wọ́. àbí sùúrù bá mi ó pọ̀ bẹ́ẹ̀ ni ara mi. báwo lẹ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ ní 2009. kí lẹ pe táìtù ẹ. àìtàn. now kẹ́ tó ṣe rẹ́kọ̀dù yẹn sà ká sọ pé ẹ bẹ̀rẹ̀ 1998 lọ́dọ̀ bọ̀dá yín. bẹ́ẹ̀ ni sà. ẹ̀ ń fúnra yín dá dúró ní 20 years 2000 ó mì pé 25 years ló tẹ́tí wá ń diṣẹ́ òun. bẹ́ẹ̀ ni sà. àwọn òrìrì wo lẹ ti ní díẹ̀. nọ́mbà wà náà ni pé èrí tí mo rí díẹ̀ náà ọpẹ́ náà ló padà já sí torí ẹnìkan kọrin kò ní oore ní ìdẹ́lé adé iná oore ní àwọn ọmọ pé bẹ́ẹ̀ ni ká tó sáré lẹ́yìn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ ò ní ilé wa. Nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn wọn recognize torí èmi gangan fún ara mi mo sá kò lé mo mi ìdúró sábẹ́kúta. bólẹ̀ lọ. Èkó ni mo base mo ṣe kó lọ́dọ̀ ẹ̀gbọ́n mi tó ti di pé wọ́n fẹ́ fún OPC àwọn fẹ́ fún OPC abẹ́wẹ̀. ọmọ ìyá yín ọmọ bàbá yín. ọmọ ìyá yín ọmọ bàbá mi. ẹ wá jẹ́ ká sọ pé kì í ṣe ọmọ ìyá yín ọmọ bàbá yín kó jẹ́ nìkan tó mú yín ládùúgbò wọ́n wá láwọn ní fújì ń jà. bẹ́ẹ̀ ni. sómi pé kí iṣẹ́ yẹn ẹ̀dẹ̀ ní kò ń ṣiṣẹ́ ìjà. kò kí ń ṣiṣẹ́ ìjà. ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ní gbogbo gba ojú ò ti là and lẹ́bi pé mi náà tún jẹ́ bí àbúrò pátápátápátá sí wọn lẹ́yìn pé àwọn náà dẹ̀ tún dúró ní dúró pé iṣẹ́ fújì àwọn ṣì ń doubt ẹ mọ̀ ẹni tó jẹ́ pọ́n ní iṣẹ́ ọwọ́ ó yàtọ̀ sí pé iṣẹ́ kan ṣo tí mo ní ni ṣàwọn wá ń wò bí wọn náà tún fẹ́ kórí síbẹ̀ ó ti yé mi gbogbo rògbòdìyàn ẹgbẹ́ mo ti sá lọ sí Èkó bó lẹ lọ lẹ́kọ̀ọ́ Òṣòdì ni mo wà. níbo lóṣòdì? Ojúrin lóṣòdì gangan ní 2002 Tinubu wà ní gọ́vnà gbà. Ojúrin ẹ̀ ń kẹ́rù ni. mi ò kẹ́rù ní gbogbo gbà yẹn wọ́n ti furnish wọ́n ti disfurnish Ojúrin yẹn àwọn lọ́jà anybody tó bá jáde sáńlé ṣá àárín ẹ̀ ni. òun mo ṣe ń sọ bí ṣe ń kẹ́rù ni. mi ò kẹ́rù sá ó wá láti Èkó ni wá láti Ìbàdàn ni Àtàbẹ̀kúta ni o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀sì ni Ojúrin yẹn gan tá bá tọ̀ lọ́wájú ìkan tún wà níbi kápá yẹn. bẹ́ẹ̀ni gọ́gọ́ sá. tá a máa fi àsọ́nà ìlú péjú ọwọ́ alẹ́ àwọn obìnrin máa ń tò síbẹ̀. síbẹ̀ sọ́ọ́lì sá. so that àti ibẹ̀ ló ti bá ẹ̀sùn Ojúrin lẹ wá ń sùn. Ojúrin la máa sùn káàkiri tó máa ti sáré máa clean ara gbogbo nǹkan yẹn ló ti mọ́ lẹ́bù pé. iṣẹ́ wo lẹ wá ń ṣe nígbà tẹ́ wà lójúrin yẹn. mò ń tẹ ẹran ni torí promoter mi ẹran ló ń ta ẹni tí mo dé sọ́dọ̀ ẹ̀ òun ló máa gba iṣẹ́ fún mi Sunday. ẹ ṣe mẹkáníìkì l'Abẹ́òkúta. mo lọ tẹran lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni mo gbà pé orí mi náà ni sà. She boy ẹ ṣe mẹkáníìkì l'Abẹ́òkúta. mo lọ tẹran lẹ́kọ̀ọ́. ẹ tẹran lẹ́kọ̀ọ́. tó bá ti di Sunday ọmọ àgbà yẹn. bẹ̀lẹ̀ tí wàá ń play gbà yẹn. Ojúrin yẹn náà ni. fáwọn tí. fáwọn tí wa àwọn tó wá láti Mushin àwọn tó wá láti Numafolúkú àwọn tó wá láti Ìlúpéjú láti Bàrígà àwọn tó wá láti Yànàpájà àwọn tá Agége àwọn ìfúnka kò kí ń ṣe mi nìkan ni mo jẹ́ lórí bẹ́ẹ̀ mo náà wọn ẹ̀gbọ́n tó yẹ pé táwọn bá ṣe Sunday èmi á ṣe Sunday so that ìmí ìtumọ̀ àwọn àjẹgẹ́ Friday tó jẹ́ bíi job yẹn bíi Friday Sunday ni àyè táwọn ọ̀gá tiwa tó jẹ́ bí àwọn ẹ̀gbọ́n wa tó ti ṣáájú wa débẹ̀ tó bá ti fẹ́ jẹ́ Sunday ni wọ́n fẹ́ ṣe tiwọn àwa tètè máa ṣe ní Friday lẹ́yìn tẹ́ bá ti tẹran tán. ẹni tá bá ti tẹran. ó ga o ẹ tẹran lẹ́kọ̀ọ́. àti sùúrù sá. kí lẹ ṣe l'Abẹ́òkúta. mẹkáníìkì ni sá. ọdún mélòó yà lò lẹ́kọ̀ọ́. mo lò 4 years nígbà tó di 2007-6 ni mo padà s'Abẹ́òkúta. mo dẹ́kọ̀ọ́ ní 2001-2. mo wá padà sí Abẹ́òkúta ní 2006. ìgbà tẹ́ ti wá dé yẹn ẹ kówó bọ̀. ẹ ṣe mọ gbogbo ìgbà yẹn náà owó tọmọdé bá kọ́ bí àkàrà bẹ́ẹ̀ àgbà ònìṣà kówó bọ̀ but nígbà tá a dá Abẹ́òkúta. kí ló lè yín lẹ́kọ̀ọ́. àwọn kan sọ pé Èkó gangan nílé owó náà. ẹni tó rí tẹ́lẹ̀ dé ò bá kọ Èkó mọ́ ó kàn even gan tó bá pè kó yẹn ni mo ṣì wà mí ilé ó possible kí n má ti mi tọ̀. torí táìmù bá Èkó táwọn kan sá lọ. ó possible Abẹ́òkúta gangan ogolójú èmi Abẹ́òkúta gangan téèyàn bá ti tẹpá mọ́ṣẹ́ Abẹ́òkúta easy má yà síbi kan má lè jẹ́ kí kíní táǹsì obìnrin kan bá ibà kan má jẹ́ kó bá aláìfẹ́ jẹ́ pẹ̀lú ibà kan gbé bá bóyá Abẹ́òkúta mi ì ṣiṣẹ́ lọ́sẹ̀ máa ṣiṣẹ́ mẹ́ta. láti gbà yẹn. láti gbà yẹn ìgbà tó yá level tèmi fi gbé wá látẹ̀kọ́ yẹn wọn ò fojú recognize music tọ̀dọ̀ tèmi torí level
ẹ sáré ṣe ẹ jẹ́ ká ṣáà gbàgbàgbàgbà ní gbogbo ẹ̀ tó máa sọ̀rọ̀ ní Kashiba ni mo tẹ́ pé ọmọ máa fa gbókù lágbẹ́ ní gbẹ́gbọ́n ọmọ tá gbọ́dọ̀ ẹ̀ náà gbá kẹ̀dẹ̀rẹ̀ kò sí advisor àní manager àní àwọn tó máa pè àjòkò létà ńgbà tá a wà lábẹ́ tá a wá dábẹ́kúta ló di pé ṣì ní ìwà ń bí tó bá fẹ́ kọrin ó ti mọ orin kan gbé bàbá ẹ̀ a fẹ́ ṣe nǹkan kan àti ní supporters tó máa advice yín ní gbogbo àyẹn kò sọ ọmọ iṣẹ́ a lè sọ pé bí a pé à ń dá ní ọmọ iṣẹ́ báyìí tẹ́ bá ti kówó iṣẹ́ fún wa àwọn máa bẹ̀rẹ̀ sí máa ronú pé níbo la ti fẹ́ ronú nílùú ṣe mọ̀ pé tó wá pé bẹ́ẹ̀ nìyẹn ṣe ń bá a bọ̀ náà láti gbà nǹkan ò lè lọ mọ́ àwọn ló di pé ká níṣẹ́ lọ́la kọ́ ọmọọṣẹ́ wa máa mọ̀ lé ní ó lè já àárọ̀ ọjọ́ ta níṣẹ́ mú fi sọ̀rọ̀ ní a máa gbé pé lágbájá ń bolo wa sọ fún báyìí ó yá lẹ́sẹ̀kẹsẹ̀ ṣe mọ̀ tó bá yẹ kí èèyàn lọ dọ̀là rẹ̀ sílẹ̀ pé ìgò bẹ̀ta a ní àwọn tó yẹ ká filẹ̀ síbẹ̀ náà ẹ pé wọn náà kọrin bíi tiwọn àti ọjọ́ kí tábà tún máa rí wọn àti máa ń ṣọpẹ́ ní pé alhamdulillah. but àwọn kan dẹ̀ gbàgbọ́ pé kò yẹn gangan nílé orin. fún ẹni tó rí ẹ̀ bá bẹ̀ mu. ok kádàrà tí yóò bẹ́ kò mú. mo kàn lè lọ́kì padà. bọ̀ bẹ́ẹ̀ ká lọ jókòó sọ̀hún. irọ́. kí pàṣẹ ránṣẹ́ pé nǹkan máa gbé kò ńkọ́. máa lọ máa padà náà ni. kẹ̀kẹ́ máa gbé kò. kí máa gbé pa. kan gbalẹ̀ sí fún kẹ́yìn kan ló ń fún ilé lẹ́kí báyìí. mo lè máa sún ẹjọ́ mẹ́ta kí máa ṣe gbàgbọ́. Abẹ́òkúta yẹn ni ṣáà ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. ṣáà ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ibi tí ò ti sọmọ tí ò ti sí àwọn èèyàn náà wọ́n pẹ̀lú wọ́n kún wa ló fi di pé àbàdé ibi tá a bá délé ni àdé tí ìbàdé bí kankan. lágbára Ọlọ́run ẹ túbọ̀ máa là. tipẹ́tipẹ́ náà lèmi náà ti máa ń tẹ̀lé program mi yẹn torí mo like ẹ̀ gan n tó bá ti pàtẹ́ mọ̀ nǹkan bíi Fuji máa ń like ẹ̀ gan even nǹkan kí n wà lágbo kọ́ máa play pop máa jẹ́ kó yé wọn pé ten play mi gbọ́ bó tẹ̀ jẹ́ bá rí stẹ̀ kan bá mi fi sí bàbá alájọ àṣà ìdẹ́ bá mi fi sí gbogbo ara tèmi ẹ̀ jẹ́ Fuji ni à ń ṣe gbàgbogbo yẹn kò tẹ́ mi lọ́rùn kọ́ máa kónkónkó lóhun báyìí ó jẹ́ ti Fuji mo lè wà ń bẹ̀ títí dalẹ́ so that Ọlọ́run fi sí fún yín bí ṣe pẹ́ ṣe ń wá. mi ò wá ara Ọlọ́run á tún kún yín lọ́wọ́ jù báyìí lọ ẹ ti wà lókè ẹ̀ ní wálẹ̀ tí mo tún fẹ́ kẹ́ torí pé ibi tí mo ti ń wọ̀ ọ́ onífújì bẹ́ẹ̀ ṣe sọ́kùn onífújì kan ń gbà kan àwọn ẹlòmíì tí wọ́n ti forget ara wọn ẹ tún padà fún wọn ní pé kẹ́sì lè mọ̀ pé ẹ ṣì wà ń bẹ̀ o ẹ má relent o some people ẹlòmíì tún ṣì ń padà ṣiṣẹ́ yẹn lẹ́ni tó ti rẹ̀ jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ní pé irú yẹn pé wọ́n jáde náà pa irú àmì àti irú ṣúgà rántí mi dájúdájú iṣẹ́ yìí jẹ́ kí n tẹpá mọ́ ẹ ti understand nǹkan ìbọn tí kọ́kọ́ tí mo tún wá kù tí mo ní kọ́ lọ́wọ́ á kún yín lọ́wọ́ ṣé ẹ rí tẹ bá ẹyin tábí onífújì kan ẹyin tábí eléyìí sọ kí mo mọ orin kọjú eléyìí lọ eléyìí ni mo mọ orin kọjú eléyìí lọ ẹ máa tún jẹ́ kí ìkúnwọ́ yẹn kó tún pọ̀ láti ní pé àgbò méjì ẹ fẹ́ bára yín jà ó yá mo ti gba irinṣẹ́ sí ibà èmi ilé iṣẹ́ tèmi mo ti gba irinṣẹ́ sí ibà ẹ máa bọ̀ ó yá ẹ máa bọ̀ ẹ sọ fún gbogbo wọn fáǹsì kan náà wá orí yín láti máa bẹ̀rẹ̀ ẹ̀yin gangan àti lékèyàn dá láti máa bẹ̀rẹ̀ kò sí program Ọlọ́run a máa ṣe o project yẹn a máa ṣe Ọlọ́run lékèyàn dá àti Sheboy. ẹ̀rùn mo fẹ́ jẹ́ kó wáyé torí àwọn ọ̀kẹ́ tó dọ́dọ̀ tèmi ara àwọn ètò kan wà tí mo ti wò bẹ́ẹ̀ tó lórí méjì máa lérí síra wọn but ibẹ̀ yẹn náà ni ó máa kú sí ẹni mọ continuity ṣé wọ́n pé èmi náà mọ ọmọ mi lè jà ọmọ tiẹ̀ náà lè jà nígbà tá a bá jọ jà tájọ fọ́ra wa lẹ́nu ọ̀gá máa mọ rẹ̀ lọ́jà ọmọ tí máa mọ rẹ̀ lọ́mọṣẹ́. so àwa náà máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀yin tẹ́ ń wò wá náà káàkiri àgbáyé ọ̀nà tẹ́yin náà lè fi support mi rè impact pé Katsina ti ṣe nǹkan báyìí mo dẹ̀ dúpẹ́ pé látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ló ń dìde fún àwọn onífújì kì í ṣe pé mo jẹ́rìí olórin kan kì í ṣe pé olórin kan ló gbówó fún mi tàbí ó ń ṣiṣẹ́ fẹ́nìkan gbogbo onífújì pátá lọ̀rẹ́ Katsina tí tẹ bá lẹ́nìkan sì wá ń sìn tó ní nǹkan tó lè fún wa bọ́pá fẹ́ ṣe interview fún yàn mo ń lo Àkúrẹ́ à ń lo Èkìtì ẹ máa rí wa lọ́ṣun ẹ máa rí wa lógbómọ̀ṣọ́ àwọn onífújì so ọ̀rẹ́ gbogbo onífújì ni mí èyí tèmi náà ń ṣe yìí ó ń jẹ́ kí tẹ̀síwájú dé báṣẹ́ fújì ni in fact ó ti tó bí 10-15 years gan tí mo ti ń ṣe lórí rédíò tí màá bẹ̀rẹ̀ sí pé gbogbo onífújì kó tó di social media so Katsina tí ò ń ṣọ̀rẹ́ onífújì kan tó ní kálukú bá wá opinion ní kálukú ló máa sọ ká gbé yín kí n fi yẹn kún. bẹ́ẹ̀ni nǹkan yẹn ètò yẹn àwọn èèyàn á tún máa a máa ṣiṣẹ́ lórí oníkálukú máa bó band boys ẹ̀wọ̀n. oníkálukú máa kó bá a máa sanwó fún band boys oníkálukú máa kó band boys ẹ ṣáà gba irinṣẹ́ lẹ̀ fún wa pé ibi báyìí lẹ fẹ́ lò. lọ́rọ̀ kan ẹ ṣáà bẹ̀rẹ̀ iṣẹ́ fújì ìrírí lóríṣiríṣi. so that lóríṣiríṣi jẹ́ pé ọkọ recognize àwọn family. ṣé gbàtẹ́ dé lábẹ́òkúta lọ́n recognize. nígbà tí iṣẹ́ tẹ̀ bá rí kókó bẹ̀ ni pé ìlú tó ṣòro gbé mísíkì sókè ju Abẹ́òkúta yìí ni.
bàbá Hmm? bóyá Ìlú ẹ tí- understand nǹkan tí mo sọ. ẹ ṣàlàyé ẹ̀. Ìlú tí kíni. Ìlú tó lágbára jù láti gbé music sókè Abẹ́òkúta yìí ni. Wọ́n rí ẹ pé èèyàn fẹ́ àlùyọ Abẹ́òkúta yìí ni. Kò sẹ́ni tó fẹ́ ẹ̀pọ̀ ẹ̀. Ah, Kò sí epas. hmm, Kò sí epas. Nípa tẹ ọ̀rọ̀ onífújì l'Abẹ́òkúta yìí. hmm, Wọ́n máa yín mú ni. hmm. Pé Abẹ́òkúta àwọn ọ̀gbà pé onífújì tọ́wọ́n bá tẹ̀kọ̀ kọ́ náwó sí tó bá wà lókè ọ̀hún tó sì máa padà wá gbádùn ẹ̀. Tó bá fẹ́ náà sani ọ̀rọ̀ onífújì kí ni. Bóyá àwọn tó ti kọ́ ṣáájú àwa dé ni ó ti ṣe mistake yẹn o. Àwa tá à ń bọ̀ lẹ́yìn à ń forí fagidi nínú Èkó ọmọ mi ni. Àfi kí n tètè gbé ọmọ Èkó ga. Àwa sọ̀rọ̀ àǹdí ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Àwọn ọ̀rẹ́ tiwa mo máa ń ṣòṣe location gan fún ara mi tọrọ kọ́bọ̀ mi máa ń láì kí n tọ́jú owó tó bá ti pọ̀. Mo ti ṣe location tí mo pè Alájà Àlàrà ṣẹ́jú díẹ̀ méjì mo ti pè Àsàlátù tí mo ti pè wọ́n olórin náà láti kò Tọ́pẹ́ náà ti kà ń kọ̀ọ̀kan mo ti pè wọ́n rẹ̀ mi. But kò sí location tí wọ́n fẹ́ ṣe láyè nígbà tí irú wa bá wọ̀ pé àtọ́jú bí yábí 800 ọmọ yábí 1 million naira àdá sí location a fẹ́ ṣe tán àárín bí 200,000 l'Abẹ́òkúta tó dẹ̀ pé wọn ti wá tá à ń lọ bá ṣe lókè tó máa pè wá kéṣe ní mo fẹ́ ṣe náà ṣe mo fẹ́ ṣe nínú Èkó àmọ̀yé nǹkan tó máa gbé fún everybody tó bá sọ pé òun donation lẹ́kọ̀ọ́ kó hàn jẹ́ sọ pé Buhari ní ilé wọ́n máa fi lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ibi ni bí wàá rí. ẹ fẹ́ gbọ́ Abẹ́òkúta yìí bó ti ṣe lọ́ńṣì rìtẹ́nì kan sọ pé òun àfún mi ọmọ sí mi tẹ̀ wò pé ó fẹ́ rà mọ́ ó ti gbé mọ́tò kan tàbí ó ti kọ́lé kan ó ní máa fún ẹ mo forúkọ bonítọ̀ yẹn láṣìírí ó ní máa fún ẹ nìkan tẹ́nì kò fún ẹ rí ó ní ó tẹ̀ ti dà inú mi dùn ìgbà tó máa gbé máìkì ó ní máa fún ẹ ní ọṣẹ bìsà kan tó wá máa fi wẹ̀. Onífà ni wọ́n. Bóyá onífà bóyá ọlọ́pẹ̀rẹ̀ náà ni wọ́n bọ̀dá mi kan tó wá látòkò bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn ló ṣe ń rẹ́rìn ó ní àbúrò kúkú lélẹ́yìn wá fún dá ṣọ́rọ̀ ṣe bìsà là ń sọ fún ẹni ọmọ tó wá ọjọ́ mi rẹ́mi tó fi ṣe rẹ́kọ́dù tẹ́ẹ̀dẹ̀ rọ̀ lọ́wọ́ láti fi ṣe mí. Ọṣẹ bìsà. Wọ́n bẹ́ẹ̀ ò lè jẹ́ onífújì tí ò bá náyé àbí irú tọ́dọ̀ tí wá yìí ó máa padà ìrírí nìyẹn. Irú wa báwo kókè ààrẹ ní tó ṣe bẹ́ẹ̀ fún wa èmi ò mọ bó ṣe máa ń lọ ságbo onífújì lọ́gbà máìkì kò ṣẹlẹ̀ rí. Mo máa ń lọ nínú Èkó ni o torí àwọn onífújì Èkó wọn mọ̀ pa ẹ̀. Bọ̀ l'Abẹ́òkúta ń bí àtọ́ bá ti rí ẹ ń gbòòrò tó bá ti rí ẹ tó ti dé bá máa ṣó ọwọ́ èmi náà kẹ̀dẹ̀ rí tí lóògé tó gé jẹ kò ṣẹlẹ̀ rí àá máa wò kókè ẹ̀yin ọmọ yìí ohun táwọn ẹ̀gbọ́n wa ṣe fún wa wájú àgbọ̀dọ̀ ṣe fún yín ó yá ẹ máa bọ̀ kẹwàá kọrin nígbà tó bá ti lọ play bíi méjì mẹ́ta báyìí àwọn gangan náà tún máa yójú sí wa débi pé wọn fáǹsì ta tún kó jọ àwọn náà tún máa tún sọ pé àwọn tún fẹ́ gbà tó bá jẹ́ pé ṣe ẹ náà kò jẹ́ pé nǹkan tí Ọlọ́run fi rán ẹ̀ tí wọ́n tún máa pè ó yá ẹ máa lọ ẹ̀yin tẹ́ lọ ẹ̀ náà lórí iṣẹ́ tí mo mọ̀ pé ó dá mi lójú fún ara yín ẹ máa padà wà torí ẹni tẹ́ ẹ lọ báyẹn kò lè kọ́ líbà nǹkan tí mò ń ṣe fún yín. Tó bá jẹ́ pé àwọn fáǹsì yẹn kàtó wọn tó jẹ́ pé tó ń jára lù tó bá tètè gbé wa àwa náà á ní nǹkan tá a lè ṣe. a ní nǹkan máa wò pé àwọn ẹnìkan wọn ti ṣe fáwọn ẹnìkan gbà kan onífújì nǹkan ẹ̀ ó nídìí kí bóyá gbogbo wa ká ṣe mítìn àwọn olórin ká fi bẹ̀ wọn fáǹsì. Kọ́ máa rò bẹ́ẹ̀ èèyàn tó bá ní àánú lára onífújì lẹ́gbàá kọ́ ẹ̀pù wa kò kí ṣèmi nìkan torí lójú èmi lẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ gbogbo tààtà ti mọ̀ wọ́n máa ń ṣiṣẹ́ fújì ẹni ṣe pé mo máa rówó lára ẹ̀ ọkàn mi balẹ̀ pé mo máa rówó wọ́n dẹ̀ máa rí àwọn nǹkan náà promote wọn Alhaji Wasiu Ayinde wọn náà promote wọn Alhaji Saheed Òṣùpá náà tó bá jẹ́ pé wọ́n dúró ní dúró pé wọn ò lè rí owó yẹn níbi táwọn bàbá yẹn délé ni wọn ò ní padà débẹ̀ mo dẹ̀ máa jẹ́kẹ̀ mọ́ kan pé gbogbo wọn tí wọ́n ti dúró láti ní pé nígbà tí ò sí nǹkan lọ́wọ́ wọn ọ̀gá wa yẹn tó wọ́n gbé wọn sókè àwọn náà ń gbádùn báyìí tọ́wọ́n náà ń jẹ nínú ọlá yẹn. Ọ̀rọ̀ gidi ni Shboy ń sọ yìí o. Mo ń fi àsìkò yìí ké gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ jẹ́ aláàánú káàkiri àgbáyé kó má jẹ́ ìlú Ẹ̀gbá nìkan. Nígbà tẹ́mi bẹ̀rẹ̀ ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì lọ́lọ́run ti mú dùnnú bá ń pàṣẹ ètò yìí. Àti rẹni tán kówó fún tó ṣe rẹ́kọ̀dù àrí bàbá àgbàlagbà kan tó lórin l'Abẹ́òkúta yìí náà gbé jáde. Aláyọ̀ ló ṣàprómọ́tì bàbá Mọ̀jídì Àjàní lórí íńtávíù tí mo ṣe fún wọn. Tẹmuyẹ Ramoni wà ń bẹ̀ àròlé bọ̀dá tó wà Tajudeen ìyẹn náà wà ń bẹ̀ ṣé bí màá ṣe ètò yìí ni so ìwọ tó ń wò mí náà investment kan tún ló ń wò yìí bí Ọlọ́run bá fi ṣe lọ́kàn náà láti bá mi support wọn lára ohun tó ń sọ náà ni pé ká máa gbéra wa ga ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó náà tẹ́ bá fẹ́ wálé irú àwọn olórin náà ẹ recommend wọn fáwọn èèyàn yín tó ń ṣe party ẹ sọ fún wọn pé ẹ ti gbé olórin fún wọn so ìgbàlẹ̀ àṣẹ rẹ́kọ̀dù àkọ́kọ́. 2009 my time. Second record ńkọ́. mo ṣe ní 2013. 13 third one ńkọ́. mo ṣe ní 2018. ṣé mákẹ́tà náà ló kó ẹ̀ lẹ̀.
First record marketer ló kó ẹlẹ̀, second record ni mo ṣe fúnra mi. marketer ò nìyẹn. Mọ̀wé ni okay. ọmọọṣẹ́ àtúnraṣe. gẹ́gẹ́ bí olórin fújì tó dẹ̀ rẹwà torí mo fẹ́ sọ pé ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ yẹn á sọ̀rọ̀ jù ní gbogbo ní fújì l'Abẹ́òkúta báwo lẹ ṣe ń kó pẹ̀lú àwọn obìnrin. lọ́kàn tèmi kò sóbìnrin lọ́kàn mi bá. ní ìsìn ṣé obìnrin ò disturb yín pé mo fọ́ fún ẹ torí iṣẹ́ orin tó ń ṣe. obìnrin disturb mi but nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé tí mo fi wò obìnrin disturb mi obìnrin ò tún disturb mi ṣe wọn pé kinní kan wà bí oníkálukú ṣe ń rádùn iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì wà tó bá yẹ pé fóònù yìí ni fídíò ló ń ṣe lágbo tó bá ń fídíò báyìí ó máa rẹ́rìn pẹ̀lú fídíò ẹni láti ní pé bóyá pé another obìnrin tó bá rójú àwọn pé ojú bọ̀bọ̀ yìí ó rọ̀ ẹlòmíì tó bá ń fídíò máa léjú pa báyìí èyí tẹ́ pé tóbìnrin bá rí pé wèrè lélẹ́yìí o lẹ́fù yẹn gangan ni lẹ́fù tiwa torí tí n bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ tọ̀dọ̀ tèmi yẹn obìnrin tó lè jẹ́ kémi rẹ́rìn ó máa bú káàdì máa ìṣẹ̀rẹ́ nìkan àyà alágbájá ṣé mo dúpẹ́ o pé ò bú káàdì kan rò pé bóyá pé tó bá jù látẹ̀yìn kò sí tó fẹ́ jù mí tí rí tó fẹ́ jù wọ́n sì jù lánàá títí ní mọ́. wọ́n tì í. wọ́n mọ ike mi kẹ̀. kílẹ̀ ló tó wà ń ta yìí. ìyá àbèjì wà ń lé bàbá àbèjì àwọn ọmọ mi gan wà ń lé. bàbá àbèjì ní. bẹ́ẹ̀ni. ok sir. ìbánikáwọn olólùfẹ́ yín tún máa retí iṣẹ́ tuntun látọ̀dọ̀ yín. ẹ̀yin olórin tó bá máa fi di June July. lágbára Ọlọ́run. máa release iṣẹ́ ni. ẹ tiẹ̀ tún fún wa lórin díẹ̀ náà. Àkàndé àdé o èmi ní pọnrí dàńdógó o ó kọjá ìwù tọmọdé lè gbé wọ̀sẹ́ o èmi látàbá tìbì mo ní pé mi látìbì tábà ọ̀rọ̀ burúkú kí n tẹnu ọmọ kékeré bọ́ dánidáni bá ní lágbàṣẹ́ o àti kékeré ní tí ń bá ní lọ́ka sí náǹtì inú bíbí mi ò rán ẹ níṣẹ́ o Àkàndé ẹ̀dọ̀ fùfù mi ò bẹ́ẹ̀ lọ ẹ̀ ṣúgà ó dífá bórí adẹ́tù àfiwà pẹ̀lẹ́ inú burúkú ò ní bí mi bàbá ẹdúnjọ bí. ẹ ò ní èèyàn kankan ò lè pé kí n máa ṣe tèmi èèyàn kankan kò lè pé kí n máa ṣe tèmi tèmi o èèyàn kankan ò lè pé kí n máa ṣe tèmi o èèyàn kankan ò lè pé kí n máa ṣe tèmi Kasnatio ibi tó yín ti ń ṣàfárá kò lè yá gbọ́n èlè yá gbọ́n o mo ti sọ ẹ̀gbọ́n mi ibi tí lékelèké o lékelèké o gbé tí ń fọṣọ ẹ o ẹyẹ àparò kan kò lè mọ Kasnatio Sugar ìyẹn gangan làṣírí Ọlọ́run ọba ìyẹn làṣírí Ọlọ́run bàbá o ẹ̀dá ẹ má tú o bẹ́ẹ̀ nìkan bá gbìyànjú ẹ̀ á tẹ̀ sí i. ẹ̀dùn mò ń feel Thai currency mò ń feel Thai currency. ẹ̀gbọ́n mi àti sùúrù ó fara pẹ́ díẹ̀ ni. àwọn olórin wo lẹ ti bá pàdé rí tó jó lórin ńláńlá. àwọn olórin tí àtijọ́ play rí tí mo ti kọrin ní orí stage wọn mo ti kọrin ní orí stage Alhaji Shetala o dáadáa bí ẹ̀ẹ̀mejì mẹ́ta èmi àti Alhaji Wasala àtijọ́ pàdé bí ẹ̀ẹ̀mejì mẹ́ta. Pàṣọ ṣé lẹ́gbàá ẹ̀. àpàdé ní Ọbásanjọ́ library fún Fuma àtijọ́ pàdé ní Kẹjà ní Awólọ́wọ̀ Avenue nínú lọ́ọ̀ṣìn ọ̀rẹ́ mi ló ṣe lọ́ọ̀ṣìn wá pé wọn àjọ pàdé náà èmi àti Alhaji Sulaiman Malaika náà àtijọ́ pàdé lẹ́ẹ̀mejì èmi àtọwọn ọ̀rẹ́ mi àlùkò Thai currency àwọn tọpẹ náà ó ti pọ̀ gan tí ó ti pọ̀ gan kò ṣe é kàtàn. ṣe kàtàn sá. tí àwọn èèyàn bá fẹ́ pè yín fún eré bóyá ń wò wá báyìí tàbí wọ́n fẹ́ pè yín fún ẹni tí tó ní ṣe pẹ̀lú ṣẹ́yìn tàbí support ẹ bá sọ tẹlifóònù nọ́mbà yín. 081 68 65 4404 081 68 65 4404. ṣé ẹni WhatsApp nọ́mbà yín. ẹni WhatsApp nọ́mbà yín. okay now ìdùnnú fújì ọmọ àmùdá níjàyè. Ìlọrí. àbúrò mi ni. òun náà ó gbé dání díẹ̀ kò ní bàjẹ́ ẹ fún wa ń ṣàjẹ́ mẹkáníìkì lè ṣe l'Abẹ́òkúta kí lè ṣe l'Èkó. ẹran ni mo ta l'Èkó. èmi ṣì ní Àkàndé eléré ńlá lèmi wọ́n ti mọ̀ mí wọ́n ti gbà á ọmọ Adébóyè jọ eléré ńlá lèmi wọ́n ti mọ̀ wọ́n ti gbà á dáadáa o Kasnatio tẹ́ bá lọ pè mí léléré Sugar ẹ try mi kẹ́ pè mí léléré Ọlọ́run gbọ́ tẹ́ bá lọ pè mí léléré tó bá jẹ́rí alẹ́ nìyí a máa ṣe látàlẹ́ mọ́jú kó dábò ṣe ọ̀sán a máa ṣe láti ọ̀sán títí dalẹ́. orin tèmi kọ́ kì í ṣe orin pákánléke orin pákánléke tọ́wọ́n ọmọ sẹ́yìn wọ́n ń jó sí o orin tọ́wọ́n olówó máa gbọ́ tọ́ máa ṣe dànsákí fún mi ìṣìmẹ̀ tọ́ máa ní mo gbìyànjú
orin tán ọlọ́rọ̀ máa gbọ́ lọ́ba ayé àwọn èèyàn pàtàkì èèyàn tó máa gbóríyìn fún mi ìṣìnà tó máa ní mo gbìyànjú ẹ wò mí tẹ́ bá lọ pè mí lélẹ̀ tó bá jẹ́rì alẹ́ nìyí a máa ṣe látàlẹ́ mọ́jú kó dá bó ṣe ọ̀sán a máa ṣe láti ọ̀sán títí dalẹ́ ọpẹ́ ló máa yẹ mí o Àkàndé mo máa ń dúpẹ́ o fọ́bà tó ṣe mí lólórin tó tún jẹ́ kí n máa wà láwùjọ àwọn olórin ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ Ọlọ́run ọba ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ sáàtì ó ti fi mí wọ́n ayé o Ọlọ́run jọ̀ọ́ dákun má padà tún fàyè wọ́n mí mọ́ o Kasmati ó ti fi wọ́n ayé o Ọlọ́run ọba dákun má padà tún fàyè wọ́n mí mọ́ o. ẹ ṣé gan Sheyboy náà lẹ ti ń gbádùn látàárọ̀ mo á fẹ́ kẹ́ compose fún mi sìn pé ẹ ti ta ẹran ní Abẹ́òkúta ẹ ti ta ẹran ní Èkó ẹ ti ṣe mẹkáníìkì l'Abẹ́òkúta bọ̀ tíṣẹ́ fújì lọ́mọ wa ń kọ báyìí ẹnu jáde fún mi. iṣẹ́ téèyàn bá ń ṣe Àkàndé sí mi tí o bá fi sí ilẹ̀ ya dolo iṣẹ́ téèyàn bá ń ṣe tí o bá fi sí ilẹ̀ ya dolola adélàbúta pàlàrí Àkàndé Adésínmi ìtàn ni wọ́n yẹn ayé máa kọ bàbá Ẹdúnjọbí mẹkáníìkì láti ìlú Ẹ̀gbá àti ìwà ń bí ó tún tẹ́ran lẹ́kọ̀ọ́ ó ń lọ náà ní oko dúró rárá Ṣìmí Àkàndé Adé ti wá gòkè àgbà Ọ̀bọ̀lúwa máma jẹ́ ń jábọ́ Àkàndé Adé ti gòkè àgbà Ọ̀bọ̀lúwa máma jẹ́ ń jábọ́. ọ̀gá mi tẹran lẹ́kọ̀ọ́ ó ṣe mẹkáníìkì l'Abẹ́òkúta bá tìrìtì ẹ ṣé.